tó o bá ń lo ìràwọ̀ omi àbò jẹ́ ọmọ omi kò ṣe dandan kó o lọ bọ omi. Ṣe rí àwọn nǹkan kan wà kò yé àwọn ènìyàn, àti wípé àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó o bá ti lè ṣe ó ju kó o bọ omi gan lọ. Bẹ́ẹ̀ ni, ìdí ẹ̀ nìyẹn tó jẹ́ pé Bíbélì fi wípé ìgbọràn sàn ju ẹbọ rírú lọ, torí pé gbogbo ẹni tó o bá ti gbọ́ràn ó máa padà gbẹbọ. Tó bá ń taka pé láyé mi ò ní gbẹbọ, láyé mi ò ní gbẹbọ, tó o bá ti gbọ́ràn ẹbọ yẹn ló máa padà gbé. Màá dárúkọ àwọn nǹkan tí àwọn ìràwọ̀ kankan tí wọ́n lè ṣe tó jẹ́ pé tí wọ́n bá ti lè ṣe kò ní di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ń bọ nǹkan kan. Ìwọ tó bá ń lo ìràwọ̀ omi àbí tó jẹ́ ọmọ omi, tó Ọlọ́run bá lè kádàrá kó wá kànga fún àwọn ènìyàn kí wọ́n máa mú, kó máa pọ́n táǹgọ̀ bọ́ọ̀ tiẹ̀ tí wá ń ta tó ṣe bọ́ọ̀ fún àwọn èèyàn kó máa mú, àbí tó kọ́lé tó wá ṣe bọ́ọ̀ tó fa síta táwọn èèyàn pọ́n, má kanra o, ra fa síta kó mójú ẹ kúrò fún wọn tó ń pọ́n. Oríire ńlá ni, èmi mú sọ bẹ́ẹ̀ fún ẹ, á fa ìbùkún wá. O ní di back to sender mọ́, bẹ́ẹ̀ ni o ní di kó ṣe lọ́ máa wẹ́ṣẹ́ kó máa wẹ́ṣẹ́ àwúre kan àbí kó, I'm telling you the fact. Ìwọ tó bá ń lo ìràwọ̀ erùpẹ̀ tó wá wo irú bí ibi tó ti ń ṣe ìjọsìn, bóyá ṣọ́ọ̀ṣì, bóyá mọ́ṣáláṣí tí wọ́n ń kọ́, tó wá já iyẹ̀pẹ̀ síbẹ̀ fún wọn àbí tó já granite fún wọn, tó ní kọ́ bẹ́ẹ̀ fi kún nǹkan tó fi ń ṣiṣẹ́ ń bẹ̀. Oríire ni, o ò nídìí kó ṣe lọ́ máa bọ̀ nǹkan kan àbí kó ṣe wo ìbùkún yẹn yóò máa yanturu. I'm telling you the fact. Ńṣe ló ń activate element tó wà lára ẹ̀. Wọ́n tó dẹ̀ jẹ́ ìràwọ̀ iná tó wá wo àwọn church bí àwọn church aláṣọ àdúrà tí wọ́n ń lo àwọn pẹpẹ méjì, àwọn pẹpẹ tó ń lo àwọn pẹpẹ candlestick, pẹpẹ méje tó rà fún wọn kó fi máa tàn, àbí tó tún wá ra pálí àbẹ́là fún wọn tó gbé fún wọn kó máa tàn. Wo ire àti ìbùkún ńlá wà ń bẹ, o ní ìdìgbà tó sẹ́ńdà, o ní ìdọ̀ṣẹ́ àwúre kan mọ́. Ìwọ tó dẹ̀ jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́, bóyá tó rí mọ́ṣáláṣí àbí tó rí church tó ti ń lo tùràrí, tó ra tùràrí tó ń kó síbẹ̀ fún wọn lóòrèkóòrè. Gbogbo tí mo sọ yìí ó tó ẹ̀kọ́ rẹ̀ máa ṣe lóòrèkóòrè bí ìbùkún yẹn bá ṣe increase sí, tó dàgbọ́ náà wà lè máa increase. Tó bá ti lè ṣe onídìí back to sender àbí onídọ̀ṣẹ́ àwúre àbí onídìí, kò sí ríṣù àkàkà níbi kankan, ó ṣe ó tó yẹ kó ṣe ni. Nọ́mbà mi yìí gbó padà 08054353629. Ẹ WhatsApp ẹ